الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, orí ajẹ́jẹ́tọ́ Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kíkẹ́ Ọlọ́run máa bá wọn aráalé Ànábì, ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma amin. tó ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, arọ gbogbo wa, arọ ọmọdé, arọ àgbà, akú àwẹ̀ yìí, torí mo ti confuse bí mo ṣe wà yìí àti ẹ̀mọ́ ìta àbá wí, kọ́lọ̀ ń jọ kó ṣíjú àánú ẹ̀ wò wá. Ní alẹ́ àná tí mo wà ní ilé aṣẹ́nután ní Sheikh wa Akeugba góòdì náà ránṣẹ́ sí mi ní alẹ́ pé nǹkan báyìí báyìí máa ṣẹlẹ̀ o, bá ṣe ń kí àwa ti kí lórúkọ ẹ̀ tán Magrib, à ń retí ká kí ṣáì torí pé àwa la máa dárun wa kí fún wa. Ó ti ń bọ́ bí aago bí mẹ́jọ ní Sheikh wa pò wá wọlé pé nǹkan báyìí báyìí máa ṣẹlẹ̀ o, torí tọ́lọ́hun o. Àwọn Ibeji àwọn ní káwọn kó àwọn ajá náà sí, káwọn kó wọn lọ sí ilé gbàtà wọn parí program recording àwọn tán. Wọ́n fẹ́ kó àwọn ajá náà sí lọ síbi tí wọ́n náà fẹ́ kó àwọn ajá náà sí lọ sílé wọn ní kan tó padà dé làwọn ọmọ ìyá wa yìí wá kó àwọn ọmọ wọn. Ẹ̀bẹ̀dẹ̀ la wá ń bẹ̀ torí tọ́lọ́hun, gbogbo ohun tó bá léwu kò jẹ́ torí tọ́lọ́hun à ń bẹ̀bẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá fẹ́ kọ́mẹ́ǹtì, anybody tó bá fẹ́ kọ́mẹ́ǹtì kó tó di pé mo ń sọ̀rọ̀ tí mo ń sọ yìí, má kọ́mẹ́ǹtì ebú o, má ṣe pè fẹ́ nìkan kan o, má ṣe pè fáwọn tí nǹkan ṣẹlẹ̀ sí o, àbí sáwọn tó wá tó ṣe báyìí fún wa o, má ṣe pè fún ẹ̀bẹ̀ là ń bẹ̀ o torí Ọlọ́run o. tó bá kọ́mẹ́ǹtì kú kọ́mẹ́ǹtì máa gbé ẹ ṣépè ń bí ni o, má lọ kọ́mẹ́ǹtì pé ó lọ ń bú wọn. ẹ̀bẹ̀ ní ká bá wa bẹ̀bẹ̀ torí tọ́lọ́hun, torí pé àwọn ọmọ yìí kéré, àwọn ọmọ náà rèé, kọ́lọ̀ ń jọ kó ṣàánú wa. àwọn ọmọ yìí kéré, àwọn bàbá Sheikh Akeugba gold, àfi títóbi Ọlọ́run àfi bẹ̀yìn torí Ọlọ́run, ẹjọ́ torí tọ́lọ́hun à ń bẹ̀yìn ni, àbá yín jà, àbò yín. ń tẹ́ bá mọ̀ pé tẹ́ bá fẹ́ jẹ́ ká ọ́fà torí tọ́lọ́hun láṣẹ títóbi Ọlọ́run, a máa ọ́fà yín torí Ọlọ́run. ẹjọ́ torí Ọlọ́run, ẹ wọlá ní oṣù Ramadan tí gbogbo àjọ wà yìí. ẹjọ́ ayé tí náà, ẹ̀yin tí àwọn ọmọ wa yìí tó wà lọ́wọ́ yín, ayé yín ò ní bàjẹ́. inú ìbànújẹ́ ni gbogbo everybody wà. ẹjọ́ torí Ọlọ́run, inú ìbànújẹ́ la wà. ẹjọ́ ẹ wọlá pé inú oṣù Ramadan la wà yìí. ẹ̀yin gan iṣẹ́ tẹ máa ṣe tó máa fàdàmú fún gbèsè ayé yín, Ọlọ́run ò ní jẹ́ ṣe. ẹjọ́ torí Ọlọ́run àbẹ̀yìn, àfitítóbi Ọlọ́run àfibẹ̀yìn, àfàìníkù Ọlọ́run àfibẹ̀yìn. iṣẹ́ tẹ máa ṣe tẹ máa kó sínú ìdààmú ń bẹ̀, Ọlọ́run ò ní jẹ́ ṣe. iṣẹ́ tẹ máa ṣe tí ìdààmú máa bá gbèsè ayé yín, Ọlọ́run ò ní jẹ́ ṣe. ẹjọ́ àfi agbára Ọlọ́run àfibẹ̀yìn, àfoṣù Ramadan náà ta wà náà yìí àtúnfibẹ̀yìn, Ọlọ́run ò ní jẹ́ rí ìdààmú ò ní bá gbèsè ayé yín. ẹjọ́ nítorí Ọlọ́run. Mo fẹ́ fi fóònù nọ́mbà bàbá wa síbẹ̀ tí ó possible kẹ́ máa mọ nọ́mbà wọn, ó possible kẹ́ mọ nọ́mbà wọn, but a ní nǹkan kan tá a lè ṣe ju ká bẹ̀yìn lọ. ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ afagbára Ọlọ́run àfi bẹ̀yìn. ṣé mi ò tiẹ̀ ṣí nọ́mbà tẹ̀? Afagbára Ọlọ́run àfi bẹ̀yìn, àfògo Ọlọ́run àfi bẹ̀yìn. fóònù nọ́mbà bàbá wa nìyẹn torí Ọlọ́run. ẹjọ́ a ní nǹkan kan tá a lè ṣe ju ká máa bẹ̀yìn lọ. ẹjọ́ torí tọ́lọ́run la fi bẹ̀yìn. ẹjọ́ torí Ọlọ́run. ẹ wò pé àwọn ọmọ kéékèèké làwọn ọmọ yìí, àwọn ọmọ kéékèèké ni wọ́n, bó ṣe kéré tó yìí. àwọn ọmọ yìí wọ́n á ti máa sunkún pé àwọn fẹ́ rí àwọn ìyá wọn. wọ́n mọ̀ pé ẹ máa tọ́jú wọn bẹ́ẹ̀ náà ni, ẹ ní fìyà jẹ wọn, àmọ́ bẹ́ẹ̀ Ọlọ́run oníṣẹ́ yìí náà lẹ́ni ìyà, Ọlọ́run oníṣẹ́ yìí lẹ́ni ìdààmú. látòru àná yẹn gan bọ́rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ báyìí, bí mo ṣe gbọ́
oúnjẹ ti fẹ́ fi sínú mo ìfẹ́ máa parọ́ lé àwọn mi lórí pé ẹ ti ṣèrẹsì fún wa gbogbo ọ̀gẹ̀dẹ̀ tẹ kó pamọ́ síbẹ̀ ẹ lọ kọ́ gẹ̀dẹ̀ jáde kẹ dín ọ̀gẹ̀dẹ̀ fún wa ká fi jẹ rẹ́sì ni bàbá pè wọlé àti oúnjẹ tá fẹ́ fi sínú o àti kọ́kọ́ o àpá gbogbo ẹ̀tì mo àkọ́kọ́ dàrú náà àmúpa èwo ni ká wá ṣe báyìí báwo la fẹ́ ṣe kò tiẹ̀ yé wa àìṣẹ́ ń pariwo mú bá polisi ti bọ́ ṣọlẹ̀ pé torí ọlọ́run ṣáà jẹ́ ká máa já máa lọ sí Ìbàdàn òru àná ẹ̀ náà lèmi náà ti dé Ìbàdàn yìí Èkó ni mo wà mo ti gbọ́ mo sáré débi báyìí lóru ni torí tọ́ ọlọ́run àfetí tó bí ọlọ́run àfi bẹ̀yìn ẹjọ́ ọlọ́run ò ní dá yín láàmú ẹjọ́ à ń bẹ̀yìn ni àṣẹ níṣe ẹ̀bẹ̀ lábòṣìkà àṣẹ bẹ́ẹ̀ o àbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ lábòṣìkà o kó lè jẹ́ àrọ́nà lọ ìyẹn kọ́ o ẹjọ́ torí tọ́ ọlọ́run ẹ tiẹ̀ wo pé àwọn ọmọ yìí kéré bàbá wa yìí bàbá dáadáa dẹ̀ ni wọ́n ẹjọ́ nítorí tọ́ ọlọ́run àfetí tó bí ọlọ́run àfi bẹ̀yìn ẹ̀ ní rí dààmú gbèsè ayé yín ọlọ́njọ́ má bà kọ̀kọ́ jẹ́ ń bẹ̀ kọ́lọ́njọ́ má gbé dààmú bá yín ìdààmú ò ní bá yín ẹjọ́ báwọn ọmọ yìí ṣe wà bó ṣe lè wò kán rí àfi agbára ọlọ́run àfi bẹ̀yìn gbogbo ohun tí ẹ pé ó máa gbé dààmú bá gbèsè ayé yín ọlọ́run kọ́lọ́njọ́ bá gbé kó fún yín ẹjọ́ àfi títóbi ọlọ́run bẹ̀yìn ẹjọ́ bàbá yìí ò ń ṣe èèyàn tó jẹ́ pé irú nǹkan báyìí gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí bàbá dáadáa ni wọ́n ẹjọ́ torí ọlọ́run abẹ́yìn bàbá wa bó ṣe tó yẹn wọ́n sùn kọ́kàn ké nípa àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tí wọ́n pé tá a bá débẹ̀ èyí tó jọkùnrin yẹn eléyìí tó jẹ́ ọkùnrin yìí eléyìí tá a bá débẹ̀ báyìí eré ló máa ń bá wa ṣe tá a máa ń ṣe eré tí gbogbo àjọ máa ń sáré káàkiri inú ilé jẹ́ pé máa ń fi ń ṣe ẹ̀ pé lọ́wọ́ pátá òwò pátá tí máa ń fi ṣe ẹ̀ tó bá mú ká báyìí tí máa ń fi ṣe ẹ̀ pé yọká èmi náà máa ń gbé kasẹ́nu tí bá ti gbé kasẹ́nu á sáré yọwọ́ kúrò tó bá mú ká ẹ̀ lọ́wọ́ tí bá gbé èmi náà fọwọ́ sẹ́nu báyìí á rí pé mo ti ń bú òun ní àyà gbọ́wọ́ pé mo mẹ́sìn òun nìyẹn torí ọlọ́run ẹjọ́ torí ọlọ́run àfi títóbi ọlọ́run bẹ̀yìn ẹjọ́ ẹ̀ ní rí dààmú gbèsè ayé yín ẹ̀ ní rí dààmú ìdààmú ò ní bá yín o ẹjọ́ torí ọlọ́run àfi títóbi ọlọ́run àfi bẹ̀yìn ìdààmú ò ní bá yín kò ní bá àwọn ẹbí yín kò ní bá ìyàwó yín kò ní bá àwọn ọmọ yín gbogbo ọjọ́ tẹ̀yin náà bá ń bẹ ọlọ́run tẹ̀ ń sunkún sọ́lọ́run lọ́rùn kọ́lọ́run jọ máṣáì máa gbàdúrà títí yín náà kọ́lọ́run jọ máṣáì máa gbàdúrà títí gbogbo ọjọ́ tẹ̀yin náà bá ti ń bẹ ọlọ́run kọ́lọ́run jọ máṣáì máa gbàdúrà yín o ẹjọ́ torí ọlọ́run àfi títóbi ọlọ́run àfi bẹ̀yìn ẹjọ́ ọjọ́ tẹ̀yin náà bá ń bẹ ọlọ́run ò ní kọ àdúrà tí yín náà jọ́tẹ́ yìí náà bá ń sunkún sọ́nà pa mo máa nídìí nǹkan báyìí kọ́lọ̀ ń jọ kó bá wa yọ́nú sí yín kọ́lọ̀ bá wa gbàdúrà tí yín ọjọ́ tẹ́yìn náà bá ń sunkún sọ́nà lọ́rùn gbogbo gbà tẹ́yìn náà bá ti ń bẹ ọlọ́run kọ́lọ̀ ń jọ máa ṣáà máa bá wa gbàdúrà tí yín náà kọ́lọ̀ má gbé dààmú bá yín inú oṣù tá a wà yìí ẹ̀yin kò ní rí nǹkan tó máa bà yín nú jẹ́ ńbẹ̀ ọlọ́run ní jẹ́ rí nǹkan tó máa bà yín nú jẹ́ àfi títóbi ọlọ́run àfi bẹ̀yìn àfàìníkù ọlọ́run àfi bẹ̀yìn ìdààmú ayérayé kọlọ́njọba wa gbé jìnnà sí yín à ń bẹ̀ yín ni ẹjọ́ ìyá wa yìí tó bímọ yìí kọ́ lánàá mi ti ẹ̀ mọ̀ ìyá wa dàrú sílẹ̀ ni ilẹ̀ náà wà tọkọ̀ ń sunkún gbogbo èèyàn kọ̀ ń sunkún nulẹ̀ ni ẹjọ́ nítorí ọlọ́run àfọlá ọlọ́run àfi bẹ̀ yín ẹjọ́ ẹ pè nọ́mbà bàbá wa ẹjọ́ ǹtẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ ká ṣe a máa ṣe ẹjọ́ abẹ̀yìn torí tọ́lọ́run ni fídíò yìí ò ní gùn púpọ̀ ẹjọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa tẹ́ wà ní tẹ́ ń wo kí lórúkọ yìí ẹ bá wa share kó lè rìn dọ́dọ̀ irú ọ̀dọ̀ àwọn ẹni tí ẹ pé wọ́n lè bá wa sọ fún wọn náà kó bá bẹ̀bẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá wa share fídíò yìí láti lè spread the information ìdọ́dọ̀ àwọn ẹni tí ẹ pé ọmọ yìí wà lọ́dọ̀ wọn ẹjọ́ abẹ̀yìn ni àní nǹkan tá a fẹ́ ṣe ju ká bẹ̀yìn lọ ẹni rí dààmú gbèsè ayé yín ẹni rógùn dààmú ẹni rógùn dènà ọlọ́run ọba ò ní bínú sí yín ẹjọ́ kọ́lọ́n wọlá àti tó bí ẹ kó wọlá àánú ẹ ìdùnnú kọ́lọ́n jọ bá gbé báyìí àbáyín jà ẹjọ́ nítorí tọ́lọ́run àfi tó bí ọlọ́run bẹ̀yìn ẹ̀yin kò ní rí dààmú gbèsè ayé yín o ẹni rí diwọ́ ẹni rí dènà kọ́lọ́n jọ kó wọlá àti tó bí ẹ kó wọlá àánú ẹ
kó bá wa yọ́nú sí yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wo pé bàbá yìí bàbá dáadáa ni ẹ̀ṣẹ̀ tó bá lóhùn kó ṣẹ̀yìn ẹ wo ọlá àti tóbi Ọlọ́run ẹ jọ̀ọ́ kí bàbá ló ṣẹ̀yìn ó dẹ̀ lè jẹ́ pé torí pé bílẹ̀ ṣe lé náà ni ẹ jọ̀ọ́ a máa ọ́fà yín ní nǹkan ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ti ẹ̀ wo pé àwọn ọmọ kéékèèké ni wọ́n àgbàlagbà náà èèyàn gbọ́dọ̀ ṣẹlẹ̀ ságbàlagbà but Ọlọ́run á bá wa lànà alá ọ̀nà ìdùnnú fún yín ọ̀nà ìdùnnú tẹ́yìn náà máa ti máa rí nǹkan gidi ṣe ní kú síbi iṣẹ́ òfò yìí àbí ní kú síbi iṣẹ́ yìí kọ́lọ̀ ìjọba wa yọ́nú sí yín kó bá wa dùn yín nú iṣẹ́ yìí tẹ́ ẹ pẹ́ ṣe yìí Ọlọ́run ní jẹ́ kó yí yín lọ́wọ́ Ọlọ́run àìbáàlẹ̀ máa ń ṣe ládùúà Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ pẹ́ rí dààmú ń bẹ̀ ẹ̀yin náà ẹ bá wa wo títóbi Ọlọ́run ẹ wá wo láàánú oṣù yìí kẹ́ bá wa yọ̀ǹda wọn ọmọ ìtẹ́ bá ti yọ̀ǹda wọn Ọlọ́run á wá lànà ọ̀nà àlàálì fún yín ọ̀nà dùn kọ́lọ́n bá wa là fún yín ní rí dààmú ẹjọ́ torí gbogbo everybody ti àdàrú ni kò ṣe àtúnjẹsàárì a lè ṣe kankan látànà tí mo ti oúnjẹ tí mo jẹ látànà yẹn mo kàn fi ìpanu tí mo jẹ mo arìn títí tílẹ̀ fi mọ́ títí dìdájì ni táwọn sunkún kiri bàbá oníbàbà orí ẹkún ẹjọ́ àfetítóbi Ọlọ́run bẹ̀yìn ní rí dààmú o kọlọ́njọ́ máṣá ìforíjì yín o máṣá ìforíjà wa náà o ọlọ́njọ́ máṣá ìbá wa yọ́nú sí yín o ní rógun dààmú ní rógun dènà o ẹjọ́ nítorí Ọlọ́run máṣá yọ́nú sí wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ ń wo kíní program yìí ẹ bá wa spread ẹ̀ fún ayé ẹ download ẹ̀ sí WhatsApp kẹ́ spread ẹ̀ kiri ẹjọ́ káwọn èèyàn lè rí ẹ bá wa send ẹ̀ káàkiri lórí WhatsApp àwọn àgbọ̀n máa download ẹ̀ kó lórí kíní sílẹ̀ àṣefẹ́jẹ́ kó gùn púpọ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá wa share fún gbogbo àwọn èèyàn ẹjọ́ ẹ̀yin péjì káàkiri ẹ bá wa gbé látòrí péjì oríṣiríṣi ẹjọ́ ẹ bá wa gbé ẹjọ́ nítorí t'Ọlọ́run Ọlọ́run jọ̀ọ́ má gbé dààmú bá yín o kọ́lọ́ má gbé dààmú bá yín ẹjọ́ ẹ pe nọ́mbà bàbá wa yẹn ẹjọ́ ẹ bá wa pè wọ́n kọ́lọ́ má ṣàyọ̀nù sí gbogbo wa subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.